A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress kérora lórí àkóbá ńlá tí pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè kó bá ọrọ̀ ajé orílẹ̀-èdè bí wọ́n ti béèrè fún ìgbésẹ̀ oníkánmọ́kánmọ́ tí yóò fi ara owó náírà balẹ̀. Ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero tí ó sọ eléyìí nínú àtẹ̀jáde da ẹ̀bi ọ̀rọ̀ yìí lu ìfẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba fún àwọn nǹkan èlò ilẹ̀ òkèèrè láìro ti àtúbọ̀tán rẹ̀. Ajaero ṣe ìkìlọ̀ wípé dùgbẹ̀dùgbẹ̀ tó wà lókè yìí yóò ṣe àkóbá ńlá fún ọrọ̀ ajé bí kò bá sí àtúnṣe sí owó dọ́là tó ń tako owó náírà. Ìkìlọ̀ yìí ń wáyé síwájú ìpàdé tí yóò wáyé láàrin ìjọba àpapọ̀ pẹ̀lú àgbáríjọ àjọ òṣìṣẹ́ lónìí ọjọ́ Ajé. Níbi ìpàdé yìí ni àjọ òṣìṣẹ́ ti fẹ́ kí ìwé àdéhùn tí wọ́n jọ bu ọwọ́ lù pẹ̀lú ìjọba àpapọ̀ lórí ohun amáyédẹrùn wá sí ìmúṣẹ. Nínú àtẹ̀jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìgbésẹ̀ kíákíá láti dènà lílọ sókè owó náírà tako owó dọ́là, urgent action to stabilize the naira amidst alarming depreciation, ní ààrẹ òṣìṣẹ́ ti sọ wípé ipò tí owó náírà wà yóò ní ipa lára àwọn òṣìṣẹ́ àti ará ìlú. Bí àwọn olókoòwò ṣe ń ṣe pàṣípààrọ̀ owó láàrin ₦770 sí ₦780 sí dọ́là, ọjà pàṣípààrọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ará ìlú àti olókoòwò ń ná jù ń ṣe pàṣípààrọ̀ wọn ní ó lé ní $1,000 sí dọ́là. Wọ́n ní èyí ń wáyé látàrí bí ìbéèrè fún owó ilẹ̀ òkèèrè ṣe pọ̀ ju ohun tí ó wà nílẹ̀ lọ. Ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria kò sì ṣe àgbékalẹ̀ rẹ̀. Èyí tí wá ń fa ìjákulẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ olókoòwò àti ilé-iṣẹ́ tí wọ́n ń da àwọn òṣìṣẹ́ sílẹ̀ kí wọ́n bá lè ṣe àdínkù sí ìnáwó wọn. Bákan náà ni a ti rí ohun èlò raw materials gba ọgbọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers ni a gbọ́ wípé àwọn afurasí jàǹdùkú olóṣèlú dáná sun lánàá ọjọ́ Àìkú. Èyí ń wáyé lẹ́yìn ìgbésẹ̀ ìyọninípò olórí ilé ìgbìmọ̀ Honorable Edison Ehie àti gómìnà ìpínlẹ̀ Siminalayi Fubara lónìí ọjọ́ Ajé. Láàrin aago 10:15 ni àwọn jàǹdùkú olóṣèlú yìí kànnà lu ilé ìgbìmọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn aṣòfin ti parí gbogbo ìgbésẹ̀ láti yọ àwọn méjèèjì nípò lónìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìpàdé mìíràn. Ohun tí a gbọ́ ni wípé ìgbésẹ̀ yìí ló mú kí àwọn ọ̀dọ́ ya wọ ilé ìgbìmọ̀ tí wọ́n sì kànnà sí i. Ọ̀gá ọlọ́pàá kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti sọ fún akọ̀ròyìn wípé ó gba ọ̀pọ̀lọpọ̀ akitiyan àwọn ọlọ́pàá àti ikọ̀ panápaná ìpínlẹ̀ láti rí iná ọ̀hún pa. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, àwọn ẹ̀ṣọ́ aláàbò ti gbaṣẹ́ sí àyíká ilé ìgbìmọ̀. Ó lé ní 17 ọkọ̀ ẹ̀ṣọ́ aláàbò àti ọkọ̀ ayẹta 4 tí ẹgbẹ́ òṣèlú APC wà kalẹ̀ sí àyíká ilé ìgbìmọ̀ pẹ̀lú ó lé ní 50 àwọn òṣìṣẹ́ aláàbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni wọ́n fi eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀ fún ọ̀yìnlọyìn ti ilẹ̀ Ìbìrà Alhaji Ado Ibrahim ní ìlú bíbí rẹ̀ ní Okene, ìpínlẹ̀ Kogi. Wọ́n sin aláyélúwà ní ìlànà ti Mùsùlùmí láàrin aago 9:20 alẹ́ àná. Akọ̀wé ìgbìmọ̀ alámòjútó ìṣẹ̀ṣe ilẹ̀ Ìbìrà Alhaji Soliu Sule ṣàlàyé wípé ìsìnkú kò lè wáyé síwájú àkókò yìí látàrí àwọn ìpèníjà tí ó wáyé bí wọn kò ṣe tètè gbé òkú aláyélúwà kúrò ní ìlú Àbújá. Èyí ló mú wọn balẹ̀ sí Okene láàrin aago 7:15 ìrọ̀lẹ́ àná. Bí wọ́n ṣe dé ni wọ́n bẹ̀rẹ̀ ìpàdé mọ̀lẹ́bí tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí kí ìsìnkú tó wáyé. Chief Imam ilẹ̀ Ìbìrà Sheikh Soliu Ebere tí ó darí ètò ìsìnkú gbà á ládùúrà kí Ọlọ́run foríjì àṣìṣe rẹ̀. Ó ní níwọ̀nba ìgbà tí ó fi jẹ́ wípé gbogbo wa la dágbádá ikú, a gbọ́dọ̀ gbé ìgbé ayé ìfẹ́, àlàáfíà àti ìbẹ̀rù Ọlọ́run. Ààrẹ àjọ ìdàgbàsókè ilẹ̀ Ìbìrà Dókítà Godwin Oyìbó ṣe àpèjúwe ikú aláyélúwà gẹ́gẹ́ bí èyí tí ó yani lẹ́nu tó tún dunni. Ó ní òun kò súnmọ́ ènìyàn báyìí rí kó sì kú lójijì. Ó ní ó jẹ́ ẹni tí ènìyàn kò lè pínyà pẹ̀lú.
Lára àwọn tí wọ́n jọ péjú pésẹ̀ síbi ìsìnkú ọ̀hún ni àwọn ọmọ bíbí ìlú Èbìrà, gómìnà ìpínlẹ̀ Alhaji Yahaya Bello, Ata ti ìlú Ìgalà Aláyélúwà Matthew Ọ̀pálùwà àti àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Kogi. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé wọ́n bí Ọ̀rìnnàyìn ti ilẹ̀ Ìbìrà ní ọjọ́ 7 oṣù kejì ọdún 1929, òun sì ni ọba kẹrin ilẹ̀ Ìbìrà. Ó jẹ́ ọmọ bíbí Ata kejì tí wọ́n ń pè ní Ọ̀rìnnàyìn báyìí ti ilẹ̀ Ìbìrà, Ibrahim Ọ̀nàrọ́zíà, láti agboolé Ọ̀mádìrì tí ó wà lórí oyè láàrin ọdún 1917 sí 1954. Ọdún 1997 ni Àdó Ibrahim gorí àpèrè títí di àná ọjọ́ Àìkú kí ó tó dágbére fáyé. Àdó Ibrahim jẹ́ aláṣeyọrí nínú okòòwò tí ó gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó kí ó tó gorí àpèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ró igba àwọn ọ̀dọ́ lágbára ní ìpínlẹ̀ Imo pẹ̀lú ohun èlò ìgbàlódé fún iṣẹ́ amúnáwá, Tools for Electrical Installations and Maintenance. Èyí ń wáyé bí 305 àwọn obìnrin ṣe jẹ àǹfààní ìrónilágbára ẹ̀rọ ìdáná ti ìgbàlódé Energy Saving Cooking Stoves. Ìrónilágbára yìí wáyé ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá. Ààrẹ Tinubu tí ọ̀gá iléeṣẹ́ àjọ ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì National Agency for Science and Engineering Infrastructure (NASENI) Khalil Sulaiman Halilu ṣe aṣojú, fìdí ẹ̀ múlẹ̀ wípé ìrónilágbára yìí wáyé pẹ̀lú àjọṣepọ̀ gómìnà Hope Uzodinma. Halilu wá gba àwọn igba ọ̀dọ́ yìí ní ìyànjú láti ṣe àmúlò ìmọ̀ yìí dáadáa. Ó ní nísinsìnyí tí wọ́n ti ní ìmọ̀, ó ṣe pàtàkì kí wọ́n wá ọ̀nà láti ṣe àmúlò rẹ̀ fún ọrọ̀ ajé ara wọn àti àwọn mìíràn láwùjọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní ààrẹ ní àfojúsùn fún ìpèsè iṣẹ́ àti ìrónilágbára fún àwọn ọ̀dọ́, èyí sì jẹ́ ojúṣe NASENI láti rí i dájú wípé èròǹgbà ìjọba àpapọ̀ fún ìgbésí ayé ọ̀tun wá sí ìmúṣẹ nítorí iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì pàápàá jùlọ bí ìdàgbàsókè ṣe ń wáyé káàkiri àgbáyé àti bí ìdàgbàsókè ṣe ń bá orílẹ̀-èdè Nàìjíríà. A kò lè kọ́yán iṣẹ́ ọwọ́ kéré, àǹfààní rẹ̀ pọ̀ tabua fún àwọn tí ó bá lè ṣe é tọkàntọkàn. Nígbà tí ó ń fèsì, gómìnà Hope Uzodinma fi ìdùnnú rẹ̀ hàn sí ìjọba àpapọ̀ àti NASENI fún ìdásí bí ó ti ké sí àwọn tí ó jẹ àǹfààní yìí láti fi ẹ̀mí ìmoore hàn nípa ṣíṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ẹ̀ka ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ kí irúfẹ́ àǹfààní báyìí lè túbọ̀ máa yọjú àti fún ìgbáládùn ìjọba tiwantiwa. Uzodinma tẹ̀síwájú wípé èyí jẹ́ àǹfààní ayérayé tí ènìyàn kò gbọdọ̀ fi ṣeré, ó wá kù sí wọn lọ́wọ́ láti ṣe àmójútó àǹfààní yìí. Lẹ́yìn èyí ni ó jẹ́jẹ̀ẹ́ láti tẹ̀síwájú nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́ kí wọ́n lè mórí bọ́. Bákan náà ni ó sọ fún àwọn obìnrin wípé ìjọba ìpínlẹ̀ yóò fi kún owó tí NASENI bá fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Òwúrọ̀ òní ni gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìyọninípò takò ó ní òun kò ṣe ohunkóhun tí ó lè fa irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ láti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀. Ó sọ èyí nígbà tí ó ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ ní àyíká ilé ìgbìmọ̀ tí ó wà ní ìlú Port Harcourt. Ó wá fi dá àwọn ará ìlú lójú wípé wọn yóò jẹ àǹfààní ìjọba tiwantiwa. Ó ní bí àsìkò bá tó, òun á bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ṣùgbọ́n ní báyìí kí ilé ìgbìmọ̀ jáde láti wá sọ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí wọ́n fi fẹ́ yọ ọ́ nípò. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ ìyọninípò ń lọ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n yọ Edison Ehie gẹ́gẹ́ bí olórí ilé. Fàákájà wáyé lẹ́yìn èyí ní ilé ìgbìmọ̀ tí ó mú olúkúlùkù sá àsálà fún ẹ̀mí rẹ̀ pẹ̀lú tajútajú tíà gáàsì tí wọ́n fọ́n ká ní agbègbè ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan abániṣẹ́jọ́ àgbà fún àjọ tó ń bójútó ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) Rotimi Oyedepo àti àwọn 6 mìíràn gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́. Àwọn wọ̀nyí ni wọ́n ti fi ránṣẹ́ sí ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ìdájọ́ ní ìlú Àbújá
lábẹ́ iléeṣẹ́ agbẹjọ́rò fún ìjọba àti mínísítà fún ìdájọ́ Lateef Fagbemi ní iṣẹ́ àwọn wọ̀nyí kóra jọ sí. Orúkọ wọn ni àgbà amòfin Rotimi Oyedepo, Monsurat Gafar, Marcus Obiene-Fernandes, Ahmed Wada àti Tolu Obamoro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn afurasí apanijayé pa dókítà Fúnmilọ́lá Adéfọlálù tí ó jẹ́ olùkọ́ ní ilé-ìwé gíga Federal University of Technology (FUT) ìpínlẹ̀ Minna. Èyí wáyé nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ agbẹnusọ ọlọ́pàá Wàsíù Abíọ́dún lónìí ọjọ́ Ajé. Ní ọjọ́ 29 oṣù kẹwàá láàrin aago 10 alẹ́ ni àwọn ọ̀rẹ́ dókítà Fúnmilọ́lá Adéfọlálù ṣe ìbẹ̀wò sí ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Gbaiko, ìpínlẹ̀ Minna látàrí wípé wọn kò rí i bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká. Bí wọ́n ṣe dé ilé rẹ̀ ni wọ́n bá arábìnrin yìí nínú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú oríṣiríṣi ọgbẹ́ ní ara rẹ̀. Agbẹnusọ ọlọ́pàá ní wọ́n rí ọ̀bẹ méjì pẹ̀lú ẹ̀jẹ̀ lára tí wọ́n fura wípé òun ni wọ́n fi pa olóògbé yìí ní àyíká ibi ìṣẹ̀lẹ̀ yìí. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé wọ́n gbé e dìgbàdìgbà lọ ilé ìwòsàn Ibrahim Babangida Specialist Hospital ní Minna níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti dolóògbé. Wọ́n ní ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Lónìí ni ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó sún ìtẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ ìlúmọ̀ọ́ká olórin Azeez Fáṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley tí wọ́n fi ẹ̀sùn jìbìtì orí ẹ̀rọ ayélujára kàn sí ọjọ́ 13 àti 30 oṣù kọkànlá ọdún yìí. Adájọ́ Nicholas Owóèbò ni ó sún ìgbẹ́jọ́ yìí látàrí àìsí nílé-ẹjọ́ afẹ̀sùnkàn. Iléeṣẹ́ ìròyìn NAN ni ó jábọ̀ wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò kúmọkùmọ EFCC ni ó ń ṣẹjọ́ pẹ̀lú afẹ̀sùnkàn lórí ìwà jìbìtì orí ẹ̀rọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.